wọ́n ti lu DPO pa o. Wọ́n lu DPO pa kú yányán ni o. àwọn wo ló lu DPO pa? níbo ló ti lu DPO pa? ẹ bá wa ká lọ níkànnì Amebo Arena TV. ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ló fà o lọ́dún 25 of May tí ọ̀gbẹ́ni kan tó ń wa ọ̀kadà ibi tó ti ń wa ọ̀kadà ẹni yìí ti gbé nǹkan lura o. ìgbà tó máa bí pé kí lorúkọ rẹ̀ ló bá ní Abdullahi Musa lorúkọ òun o. ẹni yìí ọlọ́kadà ní mẹkáníìkì ọlọ́kadà dẹ̀ ló tún jẹ́ o. ó ti fà nǹkan ó ti mú nǹkan ló ń wa ọ̀kadà báṣubàṣu. ibi tó ti ń wa ọ̀kadà yánnayànna làwọn ọlọ́pàá ti mú pé dúró ibo ló ń lọ báwo ló ṣe ń ṣe báyìí kò jù bẹ́ẹ̀ lọ o ló bá mú dágọ̀ ọlọ́pàá o. ibi tó ti mú dágọ̀ ọlọ́pàá ibẹ̀ ni wọ́n ti ń fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀. níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ ló ti di wípé ọ̀gbẹ́ni ọlọ́kadà yìí ló ti ń ṣe bí ẹni fẹ́ dákú o. ibi tó ti ń ṣe bí ẹni fẹ́ dákú tó ń pọ̀ kàkà kú lọ́wọ́ ibẹ̀ làwọn agbófinró ti mú délé ìwòsàn o. bí wọ́n ṣe mú délé ìwòsàn Aminu Kano Teaching Hospital ibẹ̀ ni gòbé ti bẹ̀rẹ̀ o. ibẹ̀ lẹ́ni yìí kú sí ibi tẹ́ni yìí kú sí nìyẹn o tó fi di wípé àwọn ọ̀dọ́ Kano ló bá gbìnà yá pé kò jẹ́ bẹ́ẹ̀. ibẹ̀ ni wọ́n ti wọ police station lọ o. bọ́n ṣe wọ́ lọ dáná sun mọ́tò lọ bẹ̀rẹ̀ sí dájàlẹ̀ yánnayànna. ibẹ̀ ni wọ́n ti rọ́wọ́ tó DPO bẹ̀ lọ ti lù pa o lọ lu bàbá pa títí tẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀ o. eléyìí máa lágbára o. àwọn ọ̀dọ́ ní Kano wọ́n ti lu DPO kan pa nílùú Kano. ọwọ́ ti tẹ àwọn ọ̀dọ́ bíi 17 nílùú Kano o. wọ́n ní wípé àwọn ò ní gbà o. àwọn ọlọ́pàá ti rọ́wọ́ gán àwọn 17 wọ́n náà lọ́ máa fi jófin o. ó mà ṣe o. eléyìí máa lágbára o. àwọn ọ̀dọ́ ti lu DPO kan pa nílùú Kano. àfi kólúwa máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa báyìí o. eléyìí tún lágbára o. ẹ máa bá wa ká lọ níkànnì Amebo Arena TV.